أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشركه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى Táyé bá dání wò tí ó bá rán ni wọ́n lè sọ pé oògùn lóní tó dájú iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni alẹ́ bá lójú ọ̀tá wa lè bá lójú ọ̀tá wa ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n mà ti dáràn jíjẹ ìbẹ́pẹ tó pọ́n mà ti dáràn jíjẹ ẹni ńlá nìyẹpẹrẹ ń wà bí yẹpẹrẹ dòjò tó ń rọ̀ lókè bí yẹpẹrẹ dòrùn tó ń rọ̀ wálẹ̀ kò ní wọlé táwọn àfáà kò ní wọlé táwọn àfáà ìṣọ́ Ọlọ́run tó fi ṣọ́ Káàbà tí Káàbà kò fi ṣe jí gbé ààbò Ọlọ́run tó fi bò Kùránù tí Kùránù kò fi ṣe dáná dákun fi bò wá látòkè délẹ̀ àtàwọn tájọ ń fẹ́ra wọn àtàwọn tájọ ń fẹ́ra wa ó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú párọrùn fáwọn kan nínú àwọn táyé àárọ̀ lọ́rùn káwá máwọn ọba olóore káwá máwọn ọba olóore àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa ṣèkẹ́ṣèkẹ́ fún bàbá ní máa tán ṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد أرقى لسير الله الحمد لله أترى لكم كاتب فان النبي صلى الله عليه وسلم kí Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀. Ẹ rí pé àdéhùn wa ni pé aago 5 ni a máa bẹ̀rẹ̀ eré sí ní 26 after 5 so mo ti wà níbí láti bí to 5 ṣùgbọ́n ọ̀rọ̀ àbáwá mọ́mú Ìbàdàn ni mo wà ní so inshallah ìyẹn lọ́fà tí ọ̀dọ̀ àwọn àgbàlagbà wà kódà mi àti wò tí ìríra tọ́lá àwọn àlejò sí wà ń bẹ́ so tẹ́ bá parí màá sáré yọjú sí àpadà kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́bá ní sàlékún dáadáa bàbá wa Ìmáàmù Ìbàdàn kọ́wọ́lá àdọ́kàn sórí kọ́wọ́lá gbọ́dọ̀ la ilaha illallah ìyẹn lọ́fà tá a fi pẹ́ bẹ̀rẹ̀ díẹ̀ ìta ń sọ̀rọ̀ lé lórí lọ ó náà ní àwọn orígun ìgbàgbọ́
àti débi al-iman bil yawmil akhir ká nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn. Àwa sọ fún wa pé ìnígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn yìí àwọn nǹkan tó kó sínú ọ̀pọ̀. Nínú rẹ̀ òun náà ni pé káyọ̀ ó tó parẹ́ a gbọ́dọ̀ nígbàgbọ́ sí tánàbí sọ fún wa pé àwọn ìṣẹ̀lẹ̀ gbàmúrágájì tí ó ṣẹlẹ̀ káyọ̀ tó parẹ́. Àwa sọ fún apópin sọ́nà mẹ́ta. Àwọn kan bẹ ànábì ti sọ ó ti ṣẹlẹ̀ lọ sallallahu alaihi wasallam ìyẹn òun la dúró lé lórí ní ìjẹjọ́. Àwọn tó ti sọ tó ti ṣẹlẹ̀ lọ gbogbo wọn ló ní tànú tó jẹ́ pé níbi ìtàn yẹn làwọn èèyàn ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú mọ́ ra wọn la tí wọ́n ròyìn báwọn lè ba ìsìláàmù jẹ́. Àwọn ìtàn yẹn fáírọ́ọ̀sì ní ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ àwọn èèyàn ká ló jẹ́ pé àwọn tírà kan bẹ òun ní ọ̀gá ènìyàn pé yọrọ lélẹ̀ ọ̀nà tó sì gbàjẹ́ rọ́ ní. Torí àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n bá wa kọ̀ mí láti lè fi ba àwọn sàbí ló kọjá. Gbogbo ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà kò sí èyí kankan tẹnu wọ́n wà gbà yí pé ọmọ anáàlẹ̀ sàbí báyìí. A sọ bí tó òdodo wà pé òdodo wà pẹ̀lú ilé ṣùgbọ́n jáde lẹ́yìn náà já kì í ṣèjà àbò sí èèyàn lè má laysa kullu man waqa'a fi zulmi zaliman wa laysa kullu man waqa'a fi shirki mushrikan. Kì í ṣe gbogbo ẹni tó bọ́ síbi àbòsí ló lè pèlè lábòsí. Ó lè má kàbòsí nígbà míì. Bákan náà kì í ṣe gbogbo ẹni tó bá bọ́ síbi ẹbọ lálẹ́ pèlè lẹ́bọ. Òun lè mọ̀ pé nǹkan tó ń ṣe ẹbọ ni. Ó dìgbà tí èèyàn bá tó mọ̀. So kálukú ń rí pé in tí mo ṣe òun lọ correct. Ṣùgbọ́n ẹlòmíì lè má ra díìsì ní ìtànàbí ti sàsọ́lẹ̀ sallallahu alaihi wasallam. Irú Ammar ibn Yasir radiyallahu anhu. Nígbà tánàbí yìí tí a ń kọ́ mọ́sálásí àwọn sàábé kálukú ń gbé blọ́ọ̀kù kọ̀ọ̀kan bíríkì kọ̀ọ̀kan òun wá ń gbé méjì ní wọ́n sọ pé méjì tí mo ń gbé tara mi mo tó ń bá nàbí ìgbé kan sallallahu alaihi wasallam. Iṣẹ́ yẹn wá yá ànàbí ẹnu ànàbí wa sọ pé ẹ̀sìn máa wù Àmárù yìí ànàbí wa kọjú sí pé ìwọ Àmárù taqtuluka al-fi'atul baghiya. Àwọn ìjọ tí ó ṣe mistake òun ni wọ́n sì pọ̀ o. Ìjọ tí ó ṣe mistake òun ni wọ́n pọ̀ o tí wọ́n kọjá àlà kòkò wọn ní kèfèrí kòkò wọn lọ́mọ náà. Níjọ́ tí jà Ali àti Muawiya ṣẹlẹ̀ ẹ̀yìn Ali ni Ammar ibn Yasir wa radiyallahu anhu. Àwọn ọmọ lẹ́yìn Muawiya òun ni wọ́n pa Ammar ibn Yasir. Ìyẹn làwọn sàbí kẹrí pé wọ́n ti pa Ammaru wọ́n kẹrìnà tí àdísítà nàbí sọ ni a rí nínú àwọn tó wà lẹ́yìn Muawiya tẹ́lẹ̀ tí a sì ń kó lójú ẹsẹ̀ pé èmi bá di ìsì yìí o ànàbí láwọn àjọ tí ó ṣe mistake ó fẹ́ pé ó rí mistake láwà tá a rò báwà lára ẹ̀tì wọ́n sì kó lẹ́yìn Muawiya tí àgbàna bí ó sì pé wọn kèfèrí torí Muawiya òun rí wípé ìntọ́ ẹ̀kọ́ òun ó ṣe ní ṣùgbọ́n walakinna al-haqqa ma'a Ali òdodo mẹ́lọ́dọ̀ Ali lọ right Muawiya ṣe mistake téèyàn bá dẹ̀ gbìyànjú tó bá ṣe mistake Islam ní yọ gbalada kan kò ní gbẹ́sẹ̀ ọkàn gbìyànjú Ọlọ́run wá ní kí mistake ọwá bí ìgbìyànjú yẹn ọ gbalada ẹyọ kan ṣùgbọ́n ẹni tó bá gbìyànjú tó bá wá correct yọ gbalada méjì yọ gbalada kó gbìyànjú yọ gbalada kó correct ẹ̀dàkùn ta lọmọ náà méjèèjì kò sí sáwọ́tà àti ìmọ̀ bí wọ́n ṣe ẹjọ́ ọ̀rọ̀ wa láwọn máa dá sí ẹni tó pa Zubair ibn Awwam inú àwọn ọmọ lẹ́yìn Ali ni ẹ máa wo nǹkan o ọmọ lẹ́yìn Ali òun ló pa Zubair ibn Awwam ṣùgbọ́n àwọn ọmọ lẹ́yìn Ali tá à ń sọ ẹ̀kọ́ ìsáàbẹ́nu gbogbo àwọn tá à ń pè lọ́mọ lẹ́yìn yìí o àwọn tí èé ṣe sàbẹ́ tí wọ́n ti gbà sílámù táwọn fẹ́ da sáfù mùsùlùmí rú ni o wallahi kò ìsáàbẹ́ kanú wọn àtẹnudọ́gba Ammaru ibn Yasir kìí ṣe sàbẹ́ kìí sáà tọ́ra nàbí sojú àwọn tí ọ̀rá nàbí sojú táwọn gbà sílámù lẹ́yìn gbà tánàbí kú òun ni o ẹn tó wá pa Zubair ibn Awwam ọwọ́ wá sọ́dọ̀ Ali tí àpá Ali lọ tẹ́lẹ̀ wá sógun ní wọ́n fi dá rẹ̀ hàn lákè Ali mo ti pa Zubair ibn Awwam mo ti pàdánù àwọn òbílẹ̀ jẹ́ ẹn tó lọ dalẹ̀ tó lọ báyàwó Aisha tó jẹ́ kó ń ló gbógun wá ok lẹ́yìn ọmọlẹ́yìn Aisha jẹ́ àwọn tó tẹ̀lé ìyàwó Aisha níbi ogun ti Aisha àti ti Ali àwọn tó tẹ̀lé ọ̀nù ṣùgbọ́dọ̀ rẹ̀ ló ti gbà ọ́ndá
àṣẹ lọ dìtẹ̀ ni Ali ní ataftakhir bi qatli ibnu ummi Safiyya inú ẹ̀ sì ń dùn pọ̀ pa Zubair ibn Awwam inú ẹ̀ ń dùn ṣé àwọn kan Zubair ibn Awwam kì í sẹ́yìn Ali lọ́wọ́ o ẹ̀yìn Aisha lọ́wọ́ o Ali àti Aisha sì ń já lọ́wọ́ Ali wá ní inú ẹ̀ sì ń dùn wáyé ń sọ fún ọ Ànábì sọ fún wa báyìí pé qatilu ibnu ummi Safiyya fi an-nar ẹn tó bá ilé pa Zubair ibn Awwam iná ní ọwọ́ mẹ́ntọ́ ọpa ni Zubair ibn Awwam tó jẹ́ pé lójú ogun Udu oní protect Ànábì báyìí sí ẹ̀mọ̀ káwọn dára wọn mọ̀ torí ẹ̀ ni wọn ò fi ṣòfò láwẹ̀ ara wọn so àìmọye bẹ́ẹ̀ a ti sọ mo sọ pé ìtẹ̀pọ̀ làbẹ́ eléyìn tá bá fẹ́ dó lórí eléyìn oṣù méjì àlékún lórí ìtọ́sẹ̀lẹ̀ láàrin àwọn sàhábà tá a sì máa yọ a ti sọ àwọn ìtọ́sẹ̀lẹ̀ lọ tánàbí ti a kọ lọ àwọn afẹ́ bọ́ síbi àwọn fìtínà táwọn ń bá yí lọ́wọ́ ká tó bọ́ síbi tánàbí sọ pé yóò ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn yẹn tẹ́ ẹ bá ti lè rí sáìn yẹn kò sọ̀rọ̀ mi mọ̀ fáyé ju páyé fẹ́ parẹ́ lọ kí n tó mọ́ bẹ̀ fìtínà ni fìtínà Ànábì ní sallallahu alaihi wasallam nínú hadithi Abu Hurairah radiyallahu anhu kọ́nà ọba ní kọlá kọba ní yọnu sí Abu Hurairah Imam Muslim ni wọ́n gbàdí sí wa ọ̀nà Ànábì sọ yí pé badiru bil a'mal fitanan ẹ̀yin èèyàn ẹ tètè lọ máa ṣiṣẹ́ olóore o torí àwọn fìtínà kan ẹ tètè máa ṣe kí ni o ẹ tètè máa ṣiṣẹ́ olóore torí àwọn fìtínà kan tí ń bọ̀ tó jẹ́ yí pé kàkítọ́ ilẹ̀ ìlú muslim yóò dà gẹ́gẹ́ bí òru èkìká òru sẹ́wọ̀n pé òru tílẹ̀ bá ṣú tó wá dá aago 9 ẹ lè máa rí yàtọ̀ aago 9 lójú òru tó bá di 10 bí òru ṣe máa ń ṣe tẹ̀léra wọn tẹ́kẹ̀rí pé ilẹ̀ mọ́lẹ̀ kan náà àwọn fìtínà yẹn yóò máa tẹ̀léra wọn nílé sí yàtọ̀ bẹ́ẹ̀ Ànábì sọ pé fìtínà ń bọ̀ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ó tún wá ń sọ in tí ó máa jẹ́ solution fìtínà Ànábì tó wá ń sọ fún wa sallallahu alaihi wasallam kí ni solution rẹ̀ ẹ máa tètè ṣiṣẹ́ olóore tí àdásìkò tánàbí wa ń sọ àsìkò ìgan ni ẹ máa gbọ́ kò tí ì parí ọ̀rọ̀ wọn ó ní tí àkókò ti sọ àdánwò fún wa ó dẹ̀ sọ in tí ó jẹ́ solution rẹ̀ kẹ́kẹ́ yóò tó parẹ́ àwọn fìtínà kan ń bẹ tí ó tó tẹ̀léra wọn bí bóòrù ṣe máa ń ṣe tẹ̀ nílé ìṣèyàtọ̀ láàrin rẹ̀ pé eléyìí nígbà tí òru àkọ́kọ́ ni òru ẹ̀kejì ni òru ẹ̀kẹta ni gbogbo ọkọ̀ dúdú lọ bára mú tí lọ́ọ́ bàdé mọ̀ yọ́ mọ̀lẹ́ ẹ̀gán náà ni ní ilé ìṣètò láàrin fìtínà tí fìtínà kan bá ti ń dé ìkejì ọmọ tẹ̀lé ìkẹta ọmọ tẹ̀lé Ànábì ní sallallahu alaihi wasallam ibi fìtínà tí mọ̀ ń sọ yìí yusbihu al-mu'minu Ànábì ní yusbihu mu'mina mu'mini ẹlòmí báyìí ọmọnìyàn mi yóò mọ̀ jùmọ́ láàárọ̀ mu'minan lólùgbàgbọ́ òdodo tó bá jí báyìí mu'mini ni ó mọ̀ jùmọ́ wa yumsi kafiran nígbà tí ó bá fi dìrọ̀lẹ́ níbi tá yóò ti bàjẹ́ dé ńgbà náà kó tó dìrọ̀lẹ́ ó ti di kèfèrí ọmọ jùmọ́ mùsùlùmí ni ó ṣe ẹlákun sọ́yàtọ̀ sásìkò tá à ń lò láì ẹlòmí àlejò kí ló máa sí tán ó sì kó ń bẹ̀ family house náà lọ́lọ́ ibẹ̀ ni ó ti pàdé àwọn òṣèṣì náà wọ́n pé orò kan bẹ́nu lé tá a bá rọ́mọ inú lé tí ó tètè rọ́mọ bí òsánú lé ẹni tó sì lọ kèétí ìbímọ láàárọ̀ ọmọ jùmọ́ ní mòmìnì ìgbà tó kà lọ family house kó tó dé rọ̀lẹ́ lónà tí wò pé tàbá kà náà ní ìsìn ó ti ń lọ bí 15 years báyìí tó ti má rí ohun ò tí ẹ̀gbọ́ nínú tẹ̀pá àwọn olóòsà kan tó yẹ káwọn ọbọ̀ nù délé Ànábì lọ́mọ nìyàn ẹlòmíì orí social media kò tí ẹ̀ nídìí pé lọ family house ọ̀fẹ́ gbé bẹ̀ náà ni lọ bá gbọ́ kódà ẹnu àfáà ní ti ń gbọ́ yí pé Ànábì kankan lògùn Ànábì kankan ní Ṣàngó àwọn òkè
ẹ̀bá àfá náà ní sọ bẹ́ẹ̀ fún owó òsì mọ̀ pé ìyàtọ̀ mẹ́ láàrin àfá àtàlúfá ọkẹ̀ tẹ social media ó náà ló fún wá ara rẹ̀ ra dátà tí ó sọ di kèfèrí yusufi umomi nánú ọmọ jùmọ́ láàárọ̀ ni mọ́mì ní kọ́mọ̀tà Facebook ń dọ́nà ní ọ̀tà gbogbo tí ń rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀sẹ̀ kí ní ẹ̀kà kó sí èsù náà tó wá ń sọ fún ká bẹ́ẹ̀ ni wọ̀nyí mú sí káàkiri àgbà tó gbìdà lásàrí ní wòkè ó tẹ̀tẹ̀ ayé rí pé Ọ̀rúnmìlà gan ànábì kan ni sẹ́wọ̀n pé wọ̀nyí mú sí káàkiri sánàbí sọ́lẹ̀ àbí ọ̀sọ́lẹ̀ ibi tí ọ̀rọ̀ mùsùlùmí dé ní ìsìn pẹ̀lú pé ó wà kọ́nfásátì lórí social media ètí ń ṣe méjì ń pa ẹ̀sìn rẹ̀ torí pé àdánwò yẹn ti gbórí social media gan tó bá ti sí báyìí ní tí ó máa rí gbogbo rédíò àwọn àrírí ayé tí ó máa gbọ́ àwọn kìnnìkan òwúyẹ́ àwọn kìnnìkan àjàbalẹ̀ àwọn gbẹnusí máìkì ti ń gbọ́ pé ayé ẹ̀wò yóò ní mójúrú ayé o táwọn ẹlẹ́yà gan bọ́nu tíráàpù tẹ̀bá gbọ́rọ̀ tẹ̀lé àmì ìbá sọ báyìí ẹlẹ́yà mi òun kẹta social media ní lọ́kẹ̀rẹ̀ lẹ́hà kan tó bojú lórí social media tí ń sọ yí pé wà lẹ́yìn mùsùlùmí pọ̀ ẹfà àwọn oníṣẹ̀ṣẹ́lẹ̀ tí ẹ̀wọ̀n kẹlẹ́ àwèrè kan bẹ̀bá tí ń máa sí wa tí ó tún máa ń sọ̀rọ̀ ogun lẹ́nu tí ó máa sọ gbẹ̀ ẹlẹ́yà náà òkè ń táwọn sọ ní ṣe bí ọmọ ìyá mi kẹrè ẹwà àtìgbà tánà bí ti sọlẹ̀ sallallahu alaihi wasallam yusubihu mu'minan wa yumsi kafiran ànábì wa sọ̀rọ̀ lẹ́kùn ní iṣẹ́ sallallahu alaihi ìwọ tó ọba ló jẹ́ pé ó lè sọ pé bá dìrú bílẹ̀ àmàlì má fi ṣe olóore dágbà ò tètè máa ṣe ní o torí ké bí ìmá iṣẹ́ olóore ká máa kóra wájọ báyìí ibẹ̀ lè yóò ti máa rí ní ìmánì rẹ̀ nujaddidu imanana ṣàgbé tí ó bá sí bá ń gbọ́rọ̀ Ọlọ́run báyìí lọ́dọ̀ ẹni tó bá jẹ́ pé ó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run gidi tí èsì pé owó ló fẹ́ gbà lọ́wọ́ wa ẹnì kó o lè social media lónìí náà tá a jókòó ń bì àbáwá tá à ń wó wà káàkiri àgbáyé kọ́ wá rírù nǹkan ó ti ní antivirus tá a bá fi wá sídágbà àwọn èèyàn náà máa bàjẹ́ lọ báàdì rúbílẹ̀ àmàlì àwọn tí wọ́n ń gbèrò lè kalẹ̀ kálukú náà lọ iṣẹ́ ládùúgbò wọn o lọ iṣẹ́ ládùúgbò yín o lọ́wọ́n bí ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe máa lọ́ńbẹ́ o lọ́wọ́n bí yóò ṣe náwó sí o tó ọmọ gbá àfáà wá tó ní ká ọpẹ́ iye owó bá ìpàwọn tó bá ló lọ́kà ẹnáwó gidi sí ńgbà tí wọn ọba gbọ́ nǹkan gidi aburú náà wọn máa gbọ́ o inú ilé tí ẹ tó rògbó ti dáhùn inú ilé ẹlòmíì tí ọ̀dá ni ó padà wá bánú ilé rẹ̀ jẹ́ badiru bil a'mal ànábì wá ní ìgbà míì sí ń bẹ wa yumsi mu'minan wa yusbihu kafiran ẹlòmíì yọ lẹ̀lẹ́ báyìí mọ̀mìnì ni ó wọlé nígbà tí ó bá dáàárọ̀ tí ó mọ̀júmọ́ báyìí yóò mọ̀júmọ́ sí kèfèrí ni kí ni ó fà ó lè jálà tó ńlá ó lè sùn ló bá lálà pé bóun ṣe ń jábọ́ látorí 7 story òkè ń bọ́ báyìí ni orí ìwọ̀n kẹ̀gẹ́ ni gbà ara lásán kàn lé orí lọ ni tírélà kan gbọ́n sẹ́nà ọ̀kadà ni gbogbo àwọn aláǹkà jíjí tó jì báyìí ó tún wá gbẹ́ nìkan nídàjí tí ń pariwo lọ pé tọ̀ bá lálàkálà ọwọ́ ayé mà ní kí wọ́n sọ bẹ́ẹ̀ ó jáná ó tún wá jẹ́ pẹ́ ní lọ́wọ́ sọ yọ́ lẹ́lẹ́ ní múmi ni ànábì lásìkò fìtínà ní o ẹwà máa wo ìṣọ́lọ́ ànábì wá ní yẹ̀bíhù dínàhù nígbàtí mọ́ sọ fún fìtínà ìbá dé ọmọ ni yóò sì máa ta ẹ̀sìn rẹ̀ bí àròdé mìnà dúnìyà torí nǹkan ayé tó fẹ́ ní sáwọn yóò ti máa tẹ̀sìn báyìí àwọn àfáà gan ti tẹ̀sìn kí ni wọ́n ń pe àfáà lọ sínú chọ́ọ̀chì kí láàfáà ń pàdé wọ́n ń pe àfáà níwáàsí wọ́n ń pe pásítọ̀ papọ̀ síbẹ̀ náà ti rí àwọn kan mẹ́rin tí a máa lẹ pósítà káàkiri Ìbàdàn báyìí wọ́n láwọn sí kíníkà cooperative báyìí wọ́n ó tọ àwọn àfáà tí wọ́n fẹ́ pò wá sí wíwáàsí wọn àtàwọn pásítọ̀ wọ́n ti wúrọ̀ àwọn àfáà àtàwọn pásítọ̀ ń pé àwọn tí ń jọra wọn so tí bá wọ́n wà pé wọ́n wà pàdé àwọn àfáà náà pàdé rẹ̀ kí àwọn àfọwà àkọ́kọ́ gba máìkì yóò kọrin fáwọn pásítọ̀ pé ìjì ń fẹ́ atẹ́gùn ń fẹ́
ìjì ń fẹ́ kò gbé wà lọ ó yẹ ká dúpẹ́ ṣébi tí jì fẹ́ lọ nǹkan sọ yẹ kó dúpẹ́ ń bẹ̀ sí àkéjì kẹ́ ti gbé lọ bí tí ọ̀dà àrà ń san atẹ́gùn fẹ́ ìjì ń fẹ́ kọ ibi tí jì gbé dé o sọ yẹ kọ ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ mọ́pẹ́ o torí bí orí ibú níbi jì gbé lọ torí kí ni torí owó tí wọ́n fẹ́ fún yẹ̀bí udinahu bí arọ́dín mina dunya sallallahu alayhi wa sallam ànábì láwọn yóò máa tẹ̀sí wọn ẹwà sí kó táwẹ̀ bí i ẹ̀kápá àtàwọn oníṣẹ̀sí papọ̀ àwọn àfáà ìní ọgbọ̀ ọ̀ta ẹ̀yìn mùsùlùmí tí náà ló lé kíníkà táwọn oníṣẹ̀sí wá ń bú àwọn àfáà àtọ́jọ́ wọn ni o ẹsọ fún akọ́ máa sọ fún àfẹ́ sẹ́tù ọ̀rọ̀ wọn ọgọ́dọ̀ ní bàbá wọ ọdún ọbífẹ́ bójú mùnàfíkì ṣe rí inú ẹ ti mọ̀ wọn àwọn mùnàfíkì ọ̀pọ̀ Ọ̀yọ́ state abẹ́ mọ̀ wọn síbẹ̀ ti mọ̀ wọn mùnàfíkì ọ̀pọ̀ Ọ̀yọ́ state ẹ ti máa fà yín o bí wọ́n ṣe ń tẹ́lé wọn tẹ́ lóko àwọn ni wọ́n máa wọ́nà bí mùsùlùmí ó ṣe ṣẹ̀sìn torí kó lè bá níyí lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ Ọlọ́run wá ń ta ẹ̀sìn fún wọn ẹwà tí gbàtánà bí ti sọ sallallahu alaihi àsìkò fìtínà láwọ ọmọ nìyàn máa torí owó tó fẹ́ gbà lórí social media kọ́ máa wá fọ́lọ́wàsì káwọn èèyàn ó lè bá máa wù láwọn tí ẹ ń gbowó ń bẹ̀ ìgbà tẹ́ ń kọbọ̀ rí o ìsinmi bẹ́ẹ̀ ṣe gbà ṣùgbọ́n kí ni tí ó sọ táwọn ayé ò fi wò kódà kọ̀ bá kò bẹ́sìn rẹ̀ àwọn èèyàn orí tí Islam rò Ànábì sọ pé fìtínà ń pọ̀ táwọn èèyàn ò ní bìkítà ọ̀rọ̀ ẹ̀sìn pé náà sọ nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ ká níwọ̀ àjọmọlúàbí ni ẹ̀sìn gan kọ́ Ọlọ́run fẹ́ lò lérí tọ́pìkì wọn lórí social media rí àkóbá tẹ́sìn méjèèjì ṣe fúnlẹ̀ Yorùbá káàfọ́ ọmọ sọ́wọ́ yẹ̀bí òdí but ó padà túrẹ̀ láti rí jọ́ kan ọlọ́run pásítọ̀ yẹn máa ń sanwó prógámù yẹ̀bí òdí náà ó di arọ́dín mina dunya ọwọ́ wọn ní ti ń gbowó àwẹ̀ ọwọ́ ní ti ń gbowó kíní kan ẹjẹ́ máa sọ tí ó pèsè gbogbo ayé tá a bá fẹ́ ọ̀dọ́ mùsùlùmí kálẹ̀ ọ̀dọ́ mùsùlùmí tí ó gbádùn tí wọ́n fẹ́ tí ó yẹ pé wọn ọ̀fẹ́ ráàánú Ọlọ́run pẹ̀lú bí sẹ́ fẹ́ náwó sí tọ́lá tí bá náwó fúnra àwọn eléyìí gẹ oúnjẹ ọ̀fẹ́ ráàánú Ọlọ́run yẹ̀bí òdí náà ó di arọ́dín mina dunya àdíṣe àkọ́kọ́ nù sallallahu alaihi wasallam àwọn àánú fìtínà bá wà ń bẹ́ àdíṣe ẹlẹ́ẹ̀kejì àdíṣe Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhu kọlọ̀ bá ní yọ́ sí àmín ó yára ní sọ wípé as-salatu jami'a ọya ọba káwọn ìyẹjọ́ Ànábì bá sọ wípé innahu lam yakun nabiyyun qabli kò sí ànábì Ọlọ́run kan síwájú mi tọ́lọ́ ń gbé nìde illa àyàfi kó jẹ́ wípé kó kìlọ̀ fáwọn àjọ rẹ̀ in tó bá rí wípé ọjọ́ orí fún wọn an yu'allimahu ma ya'lamuhu an yu'allimahum khayran ma ya'lamuhu oore tó mà lórí báyìí yóò rí pọ̀ tí sàlàyé fáwọn ọjọ́ bákan náà gbogbo wa an yu'adhdhirahum yóò sì kìlọ̀ fún wọn sharra ma ya'lamuhu gbogbo aburú tó bá rí wípé aburú ní nǹkan kò sánàbí kan tí ò ní sàlàyé rẹ̀ fáwọn ọjọ́ rẹ̀ pé aburú lélẹ̀ yóò ànàbí wa ní sallallahu alaihi wasallam inna ummatakum hadhihi sẹ́ẹ̀rí ìjọ yín ẹ̀yin mùsùlùmí ànàbí ní ja'ala Allahu àfíyàtùhà fi awwaliha àbí ju'ila àfíyàtùhà fi awwaliha tọ́rọ pé ja'ala Allahu àfíyàtàhà fi awwaliha Ọlọ́run ṣe àlàáfíà rẹ̀ oríire rẹ̀ ìbẹ̀rẹ̀ ìjọ ìlọ́wà o àsìkò tó dájú lásìkò tí mọ́ ń lò ibẹ̀ lórí ire àlúmọ̀ yìí wà o Ànábì sọ bá sallallahu Ànábì wá ní wasa yusibu akhiraha bala'un wa umurun tunkirunaha ṣùgbọ́n tó bá dìgbẹ̀yìn ayé àwọn àdánwò kan àwọn àlámọ̀rí kan tó jẹ́ pé ní tí gbò ní ìdúsì yóò sì máa ṣẹlẹ̀ lẹ́sìn
wa sayusibu akhiraha bala'un wa umurun tunkirunaha. Ànábì wa ní sallallahu alaihi wasallam tajibul fitna, fitna ó máa wá, yuraqqiqu ba'daha ba'da, fitna tí bá ń ṣẹlẹ̀ apá kan rẹ̀ tẹ́ bá ti ń rí báyìí ń tó ṣẹlẹ̀ lọ tẹ́ ti wò pé fitna ńlá ni ìmí tí ó bá ṣẹlẹ̀ yóò dé kí ń tó kọ́ ṣẹlẹ̀ ń kó kéré lójú yín pé àṣírí ìtẹ̀ tó ń bọ̀. Sallallahu alaihi wasallam. هذا زمان بلينا فيه عجب والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر. Ànábì ní yuraqqiqu ba'daha ba'da. Láwọn àdánwò tí ó máa ṣẹlẹ̀ ní tẹ́ bá ti rí báyìí tẹ́tí ó rò pé irú èwo ló ṣẹlẹ̀ yóò ìmí ìtẹ́bà tó rí báyìí àṣẹ tí ó ní ìtẹ́ tó dáa. Nígbàtí irú àwátá kéré bá sọ pé ayé ti bàjẹ́ o lánàá táyé dáa, ànáwò là ń sọ kírù wa máa sọ pé ayé tó ti bàjẹ́ o tọ́jẹ́ pé ànàtàwà ń pè lánàá làwọn bàbá tó bí a ń sọ wípé ẹ̀yin ọmọ ẹ̀ báyé bí ayé ti dá àwọn àbá wa ń sọ bá ń fọ́ ó yàn káwọn àbá jẹ náà sọ fún wa pé mo tó báyé bí ayé ti dá tí wọ́n bá ti wá ń sọ báyìí ní pé ẹ̀ báyé ó yàn pé àwọn ọmọ táwọn náà tó ń bí kalẹ̀ táwọn bá tó ń bí wọn wọ́n pé ẹ̀wà wáyé àwọn bàbá wa sáyé náà wà lónìí ń pè láyé àwọn bàbá wọn sáyé rẹ̀ rí 300,000 sáyé rẹ̀ rí. Ànábì ní ẹ máa fọdún yìí lónìí sallallahu alaihi wasallam. láwọn àdánwò tí ó máa ṣẹlẹ̀ ọ̀sánàbí kan sallallahu alaihi síwájú wasallam àfikún ti kìlọ̀ fáwọn àjọ rẹ̀ nínú hadithi Huzaifa ibn al-Yamman radiyallahu anhu. Huzaifa ó ní àwọn èèyàn tí ma fẹ́ bi Ànábì léèrè ìbéèrè wọ́n máa ń bi Ànábì léèrè nípa dáadáa àwọn sàbí Ànábì bó ní kẹfẹ́ ọ̀sẹ̀lẹ̀ àti ẹ̀gbọ́ táwa iṣẹ́ wo láti táàkì wà lìjẹ́ náà àwọn tí olórí wo láti táàfi sí báyìí Ànábì ọmọ sọ fún ọ wá ní wà fún tó as'alu ani shar èmi ń tèmi o èmi ìbéèrè dáadáa lọ́wọ́ Ànábì o aburú ni mo máa ń béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam. Riwaya yẹn wá pé méjì ó ní makhafatan an yudrikani ẹ̀rù ń bà mí káburú ọmọ sí mi ló jẹ́ kí mi ìbéèrè dáadáa lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam. gbogbo àṣà àbẹ́ yòókù iṣẹ́ wo láti wà nìjẹ́ náà iṣẹ́ wo láti kékeré kan ní tẹ́yìn máa ń béèrè pé kí láti tàbí lórí ibú kí ni gbogbo nǹkan búkú abúrú lè máa béèrè. Inú riwaya mi ó ní wà kọ́dé àlémútù annal khayra lan yasbiqani èmi ti mọ̀ pé orí ò lè fò mẹ́rù ṣùgbọ́n burú ni mo lè bọ́ sínú ìyẹn ò dá mi lójú. Ó ní mo wá bá Ànábì léèrè ìjọ kan sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam tó mo bá Ànábì léèrè ìjọ kan yí pé inna kunna fi jahiliyyatin wà Ànábì síwájú kọ́lọ̀wọ́ tó gbọ̀dẹ̀ lójíṣẹ́ a ti wà nínú àìmọ̀kan a wà nínú aburú fi jahiliyyatin wa shar nínú àìmọ̀kan àti gbogbo aburú ìlàwà ń bẹ̀. Faja'ana Allah bi hadha al-khayr Ọlọ́run wá ní kí wà Ànábì kó mórí Ọlọ́run fi ọ́ sórí fún wa sallallahu alaihi wasallam. ǹjẹ́ lẹ́yìn oore Islam yìí albada hadha al-khayr min sharr ìjà burú tó ń bọ̀ ẹ máa wo nǹkan ibi tẹ́gbọ̀n bá ti bọ́ sínú àdánwò lánàá o ta ní bèrè Huzaifa ibn al-Yamman radiyallahu anhu. Ọlọ́run bí sọ yí pé bẹ́ẹ̀ ni aburú ń bọ̀
ó lò wá bèèrè lọ́wọ́ Ànábì padà yìí pé aburú tó ní ń bọ̀ yìí, ǹjẹ́ lẹ́yìn aburú yìí, ìjọ oore tó ń bọ̀ padà, ẹ̀mà wo Huzaifa ọlọ́nàbí ẹwà mọ̀ wọ́n tánàbí fi dáhùn. Ànábì ní oore ń bọ̀ ṣùgbọ́n wà fíhì dákọ̀nùn, oore ń bọ̀ àmọ́ oore yẹn kò ní pí ọmọ bí ìtàkọ́kọ́, àsàwọ̀ wà ń bẹ̀. sẹ́wọ̀n pé ó yẹ kí Huzaifa dáalé, Huzaifa tó wá tẹ̀síwájú bí ṣe ń tẹ̀síwájú lọ́rọ̀ ń clear sí fún ọwá ní wà náà wà máa dàkọ́nù hù, kí ni àsàwọ̀ tí ó wà ń bí orí ọlọ́lọ́n ti wá mọ́ àwànà àbúrú tẹ́lẹ̀ ìwọ̀dé ọmọ orí Islam wà tó sì pure sí lẹ́yìn orí Islam tá ń ṣe lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ìjà burú tó ń bọ̀ Ànábì níbẹ̀ ni aburú bọ̀ táburú bá wá dé sáà tó ń retí orí padà lẹ́yìn rẹ̀ Ànábì lórí ń bọ̀ ṣùgbọ́n orí wọn ò ní pure mọ́ yóò wá jẹ́ orí tí ó di alásàwọ̀. ọwọ́ ni kí lásàwọ̀ tí ó wà ń bí orí Ànábì wá ní kọ́ọ̀mọ́ òun làwọn èèyàn kan yahduna bi ghairi hadiyi, wọ́n máa lo ìlànà tó yàtọ̀ sí lánàá lébí Ànábì fílẹ̀ fún yín sallallahu alaihi wasallam. wọ́n ò ní lo ìlànà ilẹ̀ Ànábì, wọ́n sì máa pẹ̀lú àwọn mùsùlùmí. sẹ́bí tí náà táwà ń bá yí pẹ́ sẹ́bí tí ń dáwà lálẹ́ láàrin wa ni pé ẹ pa àwọn èèyàn síbi súnà pé tánàbí sálàyé ìlànà Ànábì ní sẹ́bí tó di wà lálẹ́ qawmun yahduna bi ghairi hadiyi wa yastanuna bi ghairi sunnati, ìlànà tí wọ́n máa rìn kìí ṣe súnà ìfẹ́ Ànábì sallallahu alaihi wasallam. Imam Bukhari gbà díjì wa Muslim gbà wà lómi gbà náà méjèèjì tó yàtọ̀ sáà méjèèjì náà ọ̀dà Ànábì dákẹ́ Huzaifa tó tẹ̀síwájú ọ̀dà sí lẹ́yìn oore tọ́já lásàwọ̀ yìí sáburú tó ń bọ̀ Ànábì níbẹ̀ ni aburú mi tó ń bọ̀ Huzaifa ní aburú ń bọ̀ kí láburú Ànábì ní sallallahu alaihi wasallam. ó ní àwọn èèyàn kan wọ́n mọ̀ du'atun olùpẹ̀pẹ̀ kan ni wọ́n ala abwabi jahannama, ṣùgbọ́n mi táwọn ń pèpè lọ inú náà jahannama ni. man ajabuhum, ẹni tó bá ilé dá wọn lóhùn qadhafuhu fiha, wọ́n jọ wọn náà. àwọn èèyàn ọmọ ìkùnkùn lọ́dún jahannama, àwọn èèyàn sì máa dá wọn lóhùn. Huzaifa wá wò pé ó nídìí ká máa rú àwọn ẹni wọn sífùhùm lánàá Ànábì ròyìn àwọn ẹni fún wa sallallahu alaihi wasallam. Ànábì ní yatakallamuna bi alsinatina, ahọ́n wa iná wọ́n máa fi sọ̀rọ̀, wọ́n máa sọ kí ó lẹ́nu. Àwọn ara wa iná wọ́n níwé ìsáǹjẹ̀ náà èèyàn bí wa iná ni kí ẹnu wọ́n dùn. Àwọn ni wọ́n máa sọ fáwọn èèyàn wípé obìnrin tó bá fi washing machine fọṣọ ọkọ rẹ̀ kọgbẹ̀gbẹ̀ àlìjì náà. Àwọn ni wọ́n máa sọ wípé èèyàn lè jájá. Àwọn ni wọ́n máa sọ wípé kò sí tí ń jẹ́ súnà Ànábì, Kùránì nìkan ní kẹ́ tẹ̀lé. Àwọn ni wọ́n máa sọ yí pé Abubakar àtànàbí kọ̀ lọ́wọ́ àánú kòtò pé Felix Nola kan ní jẹ́bẹ̀ yatakallamuna bi alsinatina, kí ó náà wọ́n máa sọ lẹ́nu tọ́láwọ̀ yẹn wọ́n sọ pé tí àbáwá kí ní kọ́ nígbà tó tẹ̀sí ní fún alónì tẹ̀sí ní kan wọ́n tó bí wọ́n náà jẹ́ nàmà ní o wọ́n bọ̀ díẹ̀ tí a bá ti bìtàn Ìsìlámù wò àwọn ni wọ́n mọ̀ bá ń sàbé àwọn tó ẹkẹ́ ẹgbọ́tàn wọn tínú yóò fi máa dùn, wọ́n ti pè wọ́n lẹ́ni ibú fún yẹn ilé gbọ́tàn wọn mọ́ ìtàn ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀mọ̀ wá dá sí orí ewu lọ bẹ́ sí ìtàn ilẹ̀ Yorùbá. Àwọn sàbé tó gbọ́tàn wọn tínú rọ́dùn wọ́n lórí ikú gbogbo wọn àfàwọn díẹ̀
wọ́n ti gáráǹkì wọn nígbà dojú tàn Islam rú tán wọ́n bọ̀ nótàn ní fámílì wọn wọ́n dàrú kí wọ́n ti dá ti dàrú tán wọ́n bọ̀ nótàn lú gbogbo olù tó bá wà lẹ́ Yorùbá wọ́n mọ̀ dá tán wọ́n rú wọ́n sọ gbogbo olù yòókù wọ́n sọ sí kolobo kẹ́lẹ́ bá máa gbọ́lá fẹ́ nìkan ọjọ́ tí yatakallamuna bí alìsìnátìnà Uzaifa wá ní wà nàbí wà ó torí pé fìtínà eléyìn wọ́n wà lẹ̀ táyé parẹ́ ni ẹni pé Uzaifa ò bèèrè nǹkan mímọ̀ ọ wá ní wà nàbí madha ta'muruni in adrakani dhalika tó bá ti jẹ́ bá bọ́ sásìkò àwọn eléri ibú tí wọ́n máa fi ahán Ìsìláàmù sọ̀rọ̀ yìí tí wọ́n sì ń pa àwọn èèyàn lọ ní ọ̀nà Jahannama madha ta'muruni ìwà nàbí kí ló pa mí láṣẹ pé kí n ṣe àṣẹ irú fìtínà táwà lásìkò rẹ̀ Uzaifa bá bèèrè ǹjẹ́ ó láwàálẹ̀ Ànábì ní talizam jama'atal muslimina wa imamahum sórí bí jama mùsùlùmí bá wà jama ń bẹ̀ yẹ kìí ṣẹgbẹ́ má sì gbọ́yé torí pé ní Islam wọn sọ pé jama'atil muslimin àwọn jama mùsùlùmí kí ni túmọ̀ jama à ń bẹ̀ òun ni unity ibi ẹ bá ti rí pé jama mùsùlùmí lọ́wọ́ bẹ̀ sọ́rí èmi èyàn lè pè mí tí ó lè pè mí mọ́ni tẹ́nìkan bá pè mí anáswàtì kan fún mi ní prógámù lọ́dún kan nígbàtà wà ní ẹ̀sà òkè ní jẹ́bùjẹ́sà wọ́n bá ní wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tahajjud wọ́n fún mi ní parí suratul insan mo wá wùgbà pé ẹ mọ̀ gbọ́rọ̀ báyìí torí pé nígbà má débi wàmínà lẹ́lì fátà ajáde àwọn àyà náà wọ́n ní kí n tú lọ́wọ́ parí irú ń tẹ́ ń ṣe ìkọ́ ni tàájúrì tí a ń sọ ń sọ̀rọ̀ débẹ̀ kọjá tó lè pè mí tẹ́mi ò ní ìdá sí wọ́n fẹ́ gbọ́kí gbọ́wà sí ní ìbẹ́ ní ìrẹ́kan sọ̀tà ìtura ọ̀dẹ̀ ni pé nígbà wọ́n rí pé mo ti ń sọ̀rọ̀ tí ọlágbára tí ẹ̀ pé àti máa fún yẹn ní 5 minutes more mo kàn gbọ́ stop mo ẹni in stop o in tí mo ń sọ lọ in sọ délẹ̀ in tí wọ́n fà ní pé kì í ṣe pé nítorí pé nàkọ́ mi ò ló ní ìjókòó yìí jẹ́ ni mo fẹ́ fi sọ tí mo ń sọ yìí ẹgbẹ́ tí ò discriminate tí a ń pèpè lọ bí tí mùsùlùmí tá ń sọ gẹ́gẹ́ nàkọ̀mí ò máa gbọ́mí yíò ìsìnú ẹni tí èyàn lè scope mo lẹ́fídẹ́nsì lọ ní tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló lè kọ sẹ́lòmí ní tẹ́mì mọ̀ ní mo sí kí ní mo ń sọ evidence méjèèjì tí mo sì ní bàbá wà láti present tí a dé wọ́n ti ní mọ́sọ̀ kan mọ́ wọ́n ti ní mọ́sọ̀ kan mọ́ ṣùgbọ́n èyí sọ ti coordinator yìí gbogbo nǹkan tó bá jẹmọ́ nǹkan Islam láyé àti bàbá jẹ́ tó pè gbogbo tí a bá ń sọ tẹ́rẹ́kẹ́ ọmọ mùsùlùmí kan ìyà kan jẹ́ nìkan kìíní kan wọ́n fẹ́ mọ́ bí tó bì lọ́ngì sí wọ́n ti ẹ̀ béèrè kọ̀ bá jẹ́ pé scarf by ní ilé tí báwọn yòókù ṣe rínú in tí wọ́n dìde gan sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn percentage ti nàkọ̀mí ò bẹ́ẹ̀ ìfẹ́ tí ìrí gan kí ẹni tí ìkẹwàá sílẹ̀ tí ọmọ ìyáwó nàkọ̀mí ò gẹ́gẹ́ ní o ní ọ̀rọ̀ kí mo rí yóò bá ń gbé kalẹ̀ so tí a bá ń sọ̀rọ̀ ń pa jama'atul muslimin tí wọ́n jama'atul muslimin yà ní yí pé ànábì ní pé tá a bá ní torí pé sẹ́ríkà ní wọ́n fọ ìsìn yẹn òní ọ̀fọ̀ oríire fún a ẹgbẹ́ kò sáburú pẹ̀sùgbọ́n tá a bá ti ṣẹgbẹ́ ní Islam ó ti dàburú táàrí ẹgbẹ́ síbi irinṣẹ́ tí mo fẹ́ fi sí Ọlọ́run tó ti á di wípé ọjà béèrè pé bolo bìlọ́ǹgì sí kó tó kí ibolo bìlọ́ǹgì sí kó tó bá ṣe ibolo bìlọ́ǹgì sí kó tó ṣe báyìí ìyẹn gẹ́gẹ́ ní pátì má lọ gbọ́ wà sí ilé má bèlè yìí ṣe àwọn tàṣì ní àmọ́pọ̀ sí kìí ṣe ní wọ́n ní nǹkan kankan tó gbé ẹjáde kó ní Islam o ṣàgbáwọn kan bẹ o lè sọ fún wa pé kádàpọ̀ káwọn ní kádà máa dí àpọ̀ mọ́ra ìdàkúdànú o mọ́dàdàkúdà o tọ́láwọn gẹ́gẹ́ ọgbà ọgẹ́gẹ́ tó gbé mùsùlùmí ẹjọ́ ọgbà mùsùlùmí bó ní ṣe gbà mùsùlùmí wọ́n ní kẹfẹ́ rí ní ọ́ so Uzaifa Ànábì wa sọ fún pé ilizam
jama'atan muslimin dúró ti jama mùsùlùmí tí mùsùlùmí tó wà lẹ́yọ̀kan wa imamahu abẹ́n tó bá jọ lórí wọn nàbà wà wọn sẹ́mọ̀ kí jọ́nà lọ àwọn lólórí kan tá ànàbí ni tánàbí ọba sí láyé má wọ́n lẹ́lòmí Uzaifa tó wá béèrè irú àsìkò wálẹ̀ ọwá ní ọdá ànàbí tí ọba sí jama kan fún mùsùlùmí mọ́tà mùsùlùmí ọ̀jẹ́yọ̀kan tí ó sì sọ lórí ẹ̀rọ kan fún ọmọ tí a lè gbọ́rọ̀ sí lẹ́nu kí ni kí n ṣe tí a kàṣíkò wa ló béèrè lẹ́hùn tí a pé ànàbí ní ìrìntẹ́sì tí ní kalẹ̀ fẹ́rọ kàkúlàhà gbogbo àwọn tó bá rí pé ẹgbẹ́ ni wọ́n ìyẹn ni wọ́n gbé lérí dáwọn nù ìdáwàdó lórí nù tó bá ti rẹ̀ tó gbé ìsìláàmù pé kájọ rí báyìí lọ́wọ́ tí ẹni gbẹ́pẹ̀ sí tó tàbá ń wá bí gbogbo gbà ní tààrí nù ìrẹ̀tẹ́sì tí ní kàlìfẹ́rọ kàkúlàhà walau anta uddu ala asli shajara wa anta ala atta yudrika kalimot wa anta ala dhalik Ànábì ní kódà kọ mọ́ rẹ̀ tó bá sí tó jẹ́ ìfẹ́ ẹlẹ́ tó fẹ́ bá sọ pé kókó jábélé ní kálukú ní ṣe jẹ́ Ànábì ní kọ wá lọ dìmẹ́gì nínú gbó rẹ̀ tí ń bá ṣe mẹ́ni ìwà máa dẹ́sìn mi ṣe tó ọba dáwà bá ń tó súnmọ́ pé ìsìláàmù tèmi máa protect ẹ̀ pé gbogbo mùsùlùmí ńlọmọ ìyá mi ìwọ gẹ́gẹ́ jàmáà ní ọba kíkọ́ wá pọ̀ mórí ẹ̀ ọdá àjúkọ́ wá máa ṣe fashion lọ pé àwọn kan ní bá wọ́n ṣe àwọn kan ní ẹlòmí inú lé bí pátì PDP APC lẹ́lòmí ṣe ń lò lé ọmọ ìyá mọ̀fẹ́ sálámù sírámá òbìlọ́gì sínú kìníkà fìtínà ni fìtínà àsìkò ẹni kódà Ànábì ní ayé ò ní parẹ́ tí táwọn èèyàn ó fi sọ sálámà di lèlè máa rífà ẹ̀ tí wọ́n bá dámà ni wọ́n máa sálámà sí pé àkèlé ìwà program wà kò ní sálámà sí so Ànábì láyé ò lè parẹ́ tẹ́ bá ti rí báwọn sallallahu alaihi wasallam ìyẹ́ báwọn nínú tí àwọn Ànábì sọ̀rọ̀ àwọn fìtínà yìí ẹ jẹ́ wá padà sínú hadith Abi Hurairah àwọn sọ̀hábà wà níjókòó báyìí àrọ̀bíyù kan wá aró oko ní ń pè ní àrọ̀bíyù kìí ṣe lárúbáwá oko tó nípa Ànábì jẹ́ràn lárúbáwá ní a fi máa ń dákọ̀ pé lárúbáwá oko inú èdè lárúbáwá tí wọ́n sọ pé àrọ̀bíyù gbogbo ẹ̀ tí bá ti ń gbóko kò bá jọmọ lárúbáwá kò bá jọmọ Yorùbá aró oko àbáwó sì wọ́n sọ pé aró oko yìí sáró ọ̀run ṣùgbọ́n lómi náà wà ní àtàbá márùn ọ̀run náà dà aró oko ní nǹkan so lárúbáwá oko nǹkan kò bá wọn bá sí mọ́ pé lárúbáwá oko wá ó wá ń sọ fún pé Ànábì mọ́ta taqumu sa'a níjọ́ láyé ọ̀pá rẹ̀ ìgbà ọláyé ọ̀pá rẹ̀ Ànábì kan ṣe nǹkan mí lọ́nu àwọn sàbí wọ́n náà wọ́n sọ́nà àrán pé bọ́yá Ànábì ọ̀gbọ́n tó sọ bó ṣe wá ṣe kí Ànábì wá ní ayéna sáàyè ẹni tó béèrè ń dà arákùnrin wá ní Ànábì mọ̀ àbí Ànábì wá ní idha du'yatil amanatu fantadri sa'a níjọ́ tó ọba yìí tí wọ́n ti rá àmánà láre àmánà tí a bá ti rá láre máa retí pálíkì àmà tó sallallahu alaihi wasallam arákùnrin wá béèrè sẹ́rí àwa kọ́lọ́wọ́ ṣàánú wa àwọn ti jú nǹkan tí ó bá yí wa mọ̀ sọ̀rọ̀ kan bá wà fọ́wà kan lónìí pé ìgbà tá a lọ interview bàbá wa Sheikh Abdul Wahab ní ìyá 2021 so àwọn àgbà fáwà kan jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí èmi mo sì interview wọn wọ́n wá sọ̀rọ̀ débí kan pé àkọ́kọ́ ọmọ kí bàbá máa dùn tí àwọn máa dùn kọ́ wọ́n ní 1933 wọ́n wá ní bàbá Dr. Raji ṣe bẹ́yìn mọ́ Dr. Raji èmi ò sì mọ́ wọn so ṣùgbọ́n àwọn àfáwà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti ṣe náà tó àgbà wọn sàbẹ̀lẹ̀ èmi ni wọ́n béèrè èmi ọmọ wọn èmi wá dákẹ́ ní ìsìn bàbá ṣọ́ọ̀bù àbọ̀ wá sí láyé máa ní ta Dr. Raji tí ó dá kọ̀ ọ̀gẹ̀ èmi ọ̀bùn mọ́ bàbá àwọn sàbẹ̀ ò ní ṣe báwọn o ṣùgbọ́n in tí a lè fi mọ́ Dr. Raji àwọn ṣòfò nílùú wà ń bẹ́ẹ̀ a padà lọ bí wọ́n lè rí báyìí nìsìn tí ó pé ẹ̀dàkùn ohun táwà sí ń jẹ́ òní ohun wa ọwá lábẹ́ ohun ti yí ni àwọn ọmọ Dr. Raji jẹ́ sọ ẹnìkan yà ẹni ẹjì di prof ní ẹsẹ̀ a sáà mọ̀ wọn kájẹ̀ mọ̀ wọn wọ́n ní bàbá wọn ní àkọ́kọ́ ọmọ kí tó ń sà wọn sí bàbá má dùkọ́ tí ẹ yóò pé 1933 ní akọ́ ń tọ̀ ní ẹyọ ní apalẹ́ ní apalẹ́ tó lọ́dọ̀ wọn so ṣe àbò àbùsọ kódà fídíò báyá máa gbé jáde lálẹ́ ọwà lọ́wọ́ mi
so tí wọ́n sọ ní pé sọ̀hábà yẹn wá ń bèèrè pé sọ̀hábì yẹn wá ń bèèrè pé káífà ìdọ̀ àtúhà tó bá ní pé tí wọ́n bá ti rá àmọ́ náà láre bó láàsì mọ̀ pé wọ́n ra láre tí àfi tí ọ̀bà yá àwọn ò ní dákẹ́ káífà ìdọ̀ àtúhà ànàbí ní ìdàwó sídàlẹ̀ amúrú ìlà àgbáyèrè àlè yìí fàǹtẹ́dìrì sáà níjọ́ wọ́n bá ti máa fi àlámọ̀rí ọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí fàǹtẹ́dìrì sáà ẹ máa retí pálíkì àmọ́ ti tó ẹni tí ò qualify fún nǹkan tí a bá ti ń gbé síbẹ̀ alìmọ́sálù lè áálá àpèjúwe tó dáa jù ara nàbí láti rí sallallahu alaihi wasallam ó fi àwọn sàbí kọ̀ọ̀kan sí àǹgù bí tí kálukú fèètì ó lè bá gbogbo wọn ìgbìlà yìí ọ̀dà ń dìkan ju bí ká lọ níjọ́ tá a bá ti lẹ́nu tó lọ rí di lọ tí wọ́n fi sí power and steel ìṣàgbó aládé pé minister for power and clinical lawyer ṣé iná fẹ́ rí ilé ẹjọ́ ni àbí ẹnìkan lọ rí di mẹ́sìn wọ́n ní bàbá rẹ̀ wá ní kíni ó ṣe àmà kó ń kọrùn wà lọ di manager báńkì ìdá òsìnìdàlẹ̀ amúrú ilẹ̀ àgbọ́ ìrẹ̀ áàdìdì fàntẹ́dìrì sáà so àwọn èèyàn máa dọ̀ yá àmánà ibi tí kálukú gúdù sí tó fìtì ẹ̀ kìí sẹ́ni ni wọ́n máa gbé sípò kódà ànábì ní ayé yóò ní parẹ́ ó dìgbà tó bá jẹ́ wípé àwọn tí ó máa darí yín lúkáhù dúnù lúkáhì àwọn sàbẹ̀ wà mọ̀ túmọ̀ rẹ̀ ìrúlárọ̀ wà lílé yìí ànábì ní lúkáhù ọmọ lúkáhì wọ́n ní kí ní jẹ́bà ànábì ní ìgbà tó bá jẹ́ páwọn táwọn èèyàn fẹ́ máa fàkalẹ̀ láwùjọ ẹni tó bá ya wèrè jù náà wọn wèrè ọmọ wèrè tí ẹ̀fẹ́ sẹ̀ lásìkò wa táwọn yóò ní ẹ̀wà ẹja mẹ́ta fàkalẹ̀ tí ó represent wa ní constituency wa tí àwọn bá rí àwọn wèrè ló lè lọ bẹ̀ ok àwọn èèyàn gidi aníta ló lè lọ sí wèrè bẹ́ẹ̀ kì í ṣe pé ta ọmọlúwàbí rẹ̀ dá pé ẹ̀wà pátì kejì ẹ̀ tí ẹ̀ fàkalẹ̀ ta ló lè sí wèrè gidi ó kẹ́ wá padà débí ọ̀nà àpadà wọlé ẹ̀wà ní kò sí dáadáa sí bí wèrè lẹ́ni ọlọ́ sí lọ wọn ò ṣe gbójúbọ̀rọ̀ fún wèrè bí ilẹ̀ lágbọ́dọ̀ fi kojú rẹ̀ kì í ṣe pé ta ló dáa jù ẹwà àti pẹ̀dánà bí ti sọ sallallahu alaihi wasallam lúkáwú gbónà lúkáyì fàntẹ́dìrì sáà sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam nínú hadithi arba'in ali tó gbajúmọ̀ nígbà Jibrilu wá bá nàbí tí béèrè lọ́wọ́ nàbí sallallahu alaihi wasallam sí àkíńgbò débi ọ̀rọ̀ alìkìyàmà ànàbí ló wọ̀n mọ̀ ẹ̀ntà bílẹ̀ ìbéèrè kọmọdé tí béèrè lọ ọwá nífà béèrè ní àmàrọ̀ ti bá ọwá fún mi nírò nípa àwọn sáìn tààfì màpáyé fẹ́ parẹ́ ànàbí wá ní à ń tẹ̀lídàlẹ̀ amẹ́tú rọ̀bátà kẹrù ọmọ bí olówó rẹ̀ nínú túmọ̀ tí máa mú wa Nawawi tí wọ́n tún hadithi yẹn kí ni túmọ̀ pé ẹrú ọmọ ànàbí nínú tó màpáyé fẹ́ parẹ́ ni pé nígbà tí ẹrú bá ń bí olówó rẹ̀ kí ni túmọ̀ kẹrù bí olówó rẹ̀ Imam Nawawi tó ẹ̀ ní pé àwọn ọmọ táwọn òbí ọmọ bí kalẹ̀ ọmọ ní ọmọ jọ̀gá òbí ní ọmọ ṣẹrú òbí ò ní ní ìkápá ní ló bàbá àgbà ní máàlì lárọ́ bí wọ́n ní a máa sọ̀rọ̀ pé ọlọ́run ọ̀dá òbí ní olùbàdámọ̀ràn pẹ̀lú ọmọ pé kí ni ká ṣe ọlọ́run dá òbí láláṣẹ ṣùgbọ́n tó bá ti di àsìkò gbẹ̀yìngbà ọmọ ní òbí ní ọ̀sẹ̀ máa gbàgbà pé kí ló fẹ́ ká ṣe ìbára ánkìlì òkú òkèlè wà nílẹ̀ yìí pé àwọn ọmọ ọmọ yapa òbí wọn so àntẹ́nìdàlẹ̀ amatu rabbataha tẹ́rùbá ti àkàràkùnlá àyàkùnlá tẹ́rùbá ti ń bí olówó rẹ̀ tó sọ pé òbí ò ní lẹ́nu ìkànnù tí mọ̀ mọ̀ náwà wútúnú òbí ò ní lẹ́nu lórí ọmọ òbí ní ọmọ ṣe pé kí lọ wá fẹ́ lọ pé ráhùn ìbára ọ̀dà náà má bínú ọkọ mi so tẹ́ bá ti rí bá tóbi di ẹrú tó máa ń da láṣẹ ayé ti fẹ́ parẹ́ ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ àwọn tàà bá yí lọ́wọ́ náà ànábì wá ní wa an tàrọ ní hufátàlẹ̀ ọ̀rọ̀ tàlẹ̀ alátàrí àṣáì yàtàtọ̀ wà lúnà fílìpù níyà kọlọ́bá ní sàlẹ̀ kọba ní mójúkò fáwọn àfá wa
tí ma fẹ́ túbẹ̀ fún wa látara àkórìíra Haúsá àbáwọn Fúlàní wọ́n àmọ́ ní Ànábì sọ pé mọ̀ ara wọn Fúlàní tí ń gbé ní ogbó àwọn ni wọ́n mọ̀ wá lálé ńláńlá mọ́lẹ̀ láàrin ìgboro wà láìkìsí Fúlàní lánàbí ìdá ọkọ̀ sallallahu alaihi wasallam. ṣùgbọ́n ẹlẹ́yàmẹ̀yà tó ti fún orí wa náà ní kí ni ti Fúlàní àtànàbí so ìtànàbí sọ bí ẹ̀wọ̀n ni ẹ Maria Ànábì ní wà á ń tàrọ lè hùfáàtà alẹ́ọ̀rọ́ta alẹ́álátà ó náà ní kọ́ máa rí àwọn tó jẹ́ wípé wọn ò ní wọ bàtà ìhòhò ní a máa ń wà so inú ogbó òní a máa ń gbé kìnnáyà nípa arú tí mo sọ lẹ́ẹ̀kan náà àwọn ọmọ tẹ́ ẹ̀ máa gbọ́ tí wọ́n máa lalé ńlá mọ́lẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ̀ máa bàbá wọn lánàá ni àtàpátá jẹ bóun Yorùbá ti máa sọ àwọn tí àwọn bàbá wọn jayé lánàá bí ìgbà táwọn bàbá wọn ti jayé ọmọ mọ́mọ́ ẹ̀ ní gbúrò àwọn ọmọ tí a máa ẹ̀wọ̀n kọ̀ọ̀mọ̀ lágbàjá ń kọ́ kódà bọ̀gá kò tí ìbò bí àbá rẹ̀ sí dáadáa jù bẹ́ẹ̀ lọ àwọn èrè jọ wọlé wọ́n mọ̀ ẹnikẹ́ni ọmọ olóore kọ́ ọmọ ẹnikẹ́ni kan ní ààrẹ ẹyàjẹ́ wọn ò ní wo kẹ́kẹ́ mẹ́ ẹlòmí ọkàn mọ́ ọkọ̀ pàtẹ́kì látẹ́yìn wà pé tánú pé àwọn yẹn jẹ ṣúgbà pé tánú pé àmọ́ bí ó jẹ́ tí ẹ̀yìn wọ́n fámílì àwọ̀sí wọn kẹ́ mọ́ fámílì àwọ̀sí wọn náà á sì tọ́ máa béèrè tọba rí owó tó gbé lọ́sẹ̀ Amẹ́ríkà dé ní dọ́là tó gbé lẹ̀ wo ní àfàtàlẹ́nu pátí o ọ̀nà burúkú owó ọmọ agbólé bo ni àwọn ọmọ tẹ́sẹ̀ máa fọ́ harí pé ọmọ ni wọ́n sàlọ́mọ̀ ọ̀nà bí kílórúkọ rẹ̀ kan bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam ó ní ayé yóò ní parẹ́ sallallahu alaihi wasallam. la yaqbidu Allahu al-ilma intiza'an yantaziruhu min suduril ulama Ànábì ní Ọlọ́run ní kó Ọlọ́run kò máa kún lẹ̀ káyọ tó parẹ́ tí ó máa ṣẹ́kù ṣùgbún tí ń bá lọ́lọ́run kò máa lẹ̀ Ànábì ní ẹmọ́rọ̀ yìí pé àwọn èèyàn ọkà jí wọn ò ní máa kéwo rárá o kìí ṣe pọ́lọ́run kò kéwò lẹ́ni àwọn àfáà tí wọ́n mọ̀ ṣùgbọ́n yaqbidul ilma bi qabdil ulama Ọlọ́run kò máa kún lẹ̀ pẹ̀lú kó máa mú àwọn àfáà kó lórílẹ̀ hatta idha lam yabqa alimun Ànábì ní tó jẹ́ yí pé tí ó bá ṣẹ́kù tí ó bá ṣẹ́kù ní mímọ̀ kan kama ittakhadha an-nasu ru'usan juhalan inú riwaya ní ittakhadha an-nasu ru'asan juhalan bó ní mímọ̀ bá ti ń kú àwọn tí ó máa rólé fún wọn ò ní máa dàbí àwọn ẹni ara nǹkan tá ń sọ ń pa àwọn bàbá wa ní Ìbàdàn nù tí àwọn àgbàlagbà bá ń sọ tàwọn bàbá tó ti lọ fún wa àti bí tẹ̀fsírì àárín ṣe máa ń rí èèyàn ọmọ ṣe iná lílẹ̀ wá nílé rọ̀jú náà ni tí àwọn àgbàlagbà bá ń sọ fún wa ní bí Ìbàdàn ṣe ń rí lánàá ní àyè tá a wà yìí pẹ̀lú níná ìmọ̀ tó yè kooro tírú rẹ̀ sọ̀wọ́n lẹ̀ Yorùbá wàláì yìí ṣe ti àsọgbẹ́nu àwọn bàbá wa tí a ń ṣe tẹ̀fsírì láàrin táwọn àgbàlagbà tí a máa ń sọ̀tà wọn fún wa níbi táwọn èèyàn ó ti máa wá kẹ́kọ̀ọ́ níwájú wọn tí wọ́n máa ju àpárá mímọ̀ síra wọn tó yẹ pé ẹni tí ń ṣe tẹ̀fsírì lọ tó bá rẹ́ lómi ìtọ́yọ lọ́ọ̀kẹ́ pé ọmọ ìtún dé ibẹ̀ náà ló ti máa sọ pé kí la fẹ́ máa túbà ìlágbájá lọ wọlé yóò máa má sì ṣe wa ni tí wọn ò sì ríra wọn lọ́tà tí a sì ẹni tó sọ̀rọ̀ pé lágbájá ọmọ má sì ṣe wa kìkìdá àmọ́ ló náà wọ́n tó àwọn obìnrin alẹ́ ìrègbè sáàrin wí tí wọ́n ma ná mímọ̀ náàyè tá a wà ṣùgbọ́n bí a ṣe ń lọ bí a ṣe ń lọ bí a ṣe ń lọ kí ní ẹndínkù so Ànábì ní báwọn àfáà bá ti ń gbà kódà ní tí a ní bàbá wa Lágége sọ́njọ́ tí bàbá wa Mùdásírù kú ni pé ẹ̀yin Ìbàdàn ẹ sì gbé ìmọ̀ bò bàbá wa Lágége pé ẹ̀yin Ìbàdàn ẹ sì gbé ìmọ̀ báyìí ẹ sì gbé bò bẹ́ẹ̀ ni wọ́n sọ níjọ́ tí bàbá Òkè Àrẹ lọ bẹ́ẹ̀ wọ́n ní gbígbà bàbá Òkè Àrẹ náà lọ bàbá wa rò báyìí tó pé ẹ sì gbé ìmọ̀ bò pé ìmọ̀lẹ́ nígbà tí èèyàn máa mọ̀ kéwú báyìí tọ́lọ sí ẹnìkan náà àfáà wa wọ́n ń tọ́tẹ̀ká fún mi pé kódà ẹni kí n lọ bí Dr. Bari ike wọ́n gbọ́dọ̀ ní orin yẹn lọ́wọ́ níbi tí
babalágége ti ń sọ pé tá a bá sọ pé à ń bẹ̀rù Ìbàdàn àfáà Mudasiru ìsàlẹ̀ Ọ̀ṣun ó wà lára wọn o. So pé wọ́n wà lára wọn o pé bí tí wọ́n ti wá ń sọ̀rọ̀ lọ kí wọ́n tó parí ọ̀rọ̀ tí wọ́n sọ bàbá Mudasiru Abdulsalam wọ́n sì hun orin lórí ìjókòó tí Ádámà parí orin 100 wọ́n fi Ádámà parí ohun tó sì lè dùn ní kéwú olórin àwọn àbáwọn ilẹ̀ Yorùbá wọ́n ní sẹ́ ńlá orin kéwú. So ẹni tí ó ròyìn pé nínú tá a fi ń bẹ̀rù Ìbàdàn ni ọwọ́ àdúgbò ó mú kéèké kéèyàn tó kọ láì mẹ́ta nínú orin èèyàn máa làágùn lábẹ́ èsì ọwọ́ akọ láàrin tí òjú 30 minutes lọ 100 ni wọ́n á ń forúkọ ẹni tó sọ̀rọ̀ rẹ̀ parí rẹ̀ gbogbo ẹ̀ wá ń jẹ́ Ádámà ní parí rẹ̀ Ádámà tí túmọ̀ sí dáa lọ bẹ́ẹ̀. Bàbá wa àgbà lókè ààrẹ kìí ṣe bàbá Abdulkarim mọ́sọ bàbá àgbà bàbá Amadu Rufai gẹ́gẹ́ bàbá tí wọ́n lókè ààrẹ ní iṣẹ́ nínú iṣẹ́ tó le jù láyé orin náà wà orin sọ́rífù wà kí àbáyọ wá kọ orin 1000 fún náwù nìkan alifiya tí ó ti sí íńtánẹ́ẹ̀tì kó wọ́n mú Lanafiyatu ní jíǹsì nìkan kó wọ́n kọrin 100+ lé lórí tí wọ́n fi tú Lanafiyatu ní jíǹsì tọ́píìkì kan nínú sọ́rí nínú náwù. Màdáàdì kẹrẹ lẹ́mọ̀lọ́ kíbi kú lè àṣírí. So ìtàrà fi sọ ní pé táwọn afọ́bá ti ń kú báyìí ìtàkọ̀tà náà sọ̀rọ̀ ó sàjò ààlà àwọn agbárífò làwọn èèyàn máa mú hátà ànábì ní fàṣú ìlú fàáfà òbígẹ́rì ìlú wọ́n mọ̀ bí ẹlẹ́rẹ̀ ìbéèrè ẹ̀sìn wọ́n sì máa ti fàtíwá láì nímọ̀ ẹlòmílẹ̀ ní ẹ̀dàkùn ṣé wa ẹjọ́ tí ẹ̀ bá jẹ ní sáàrì tí arábá hàmà léyìn tọ́wá di ìdájí bí agbóbí mẹ́jọ tọ́wá rí ẹran kí ni kó ṣe pé ṣe bá jẹkù rẹ̀ sáàrì ní kọ́kọ́ tìǹú rẹ̀ náà kò níwò kẹ́kẹ́ ṣé wù nù wọ́n ni àwọn mẹ́wàá sọ fún wa pé káwọn jẹ́ sáàrì lọ ànábì ni wọ́n máa ṣe fàtíwá láì nímọ̀ fàkọ̀dìdọ́lú wàhàdọ́lú wọ́n ti sọnù wọ́n tó wá ń sọ àwọn èèyàn náà sàárín láyé lásìkò wà báyìí lásìkò wa kí o ní obìnrin tó bá lọ wọ́n sí máa ṣe ọwọ́ ní sí bá tí wá nù àfààní ọlọ́m̀bẹ̀lọ́ àwọn àdánwò gbà tí ń ṣẹlẹ̀ ọlọ́nkọ́lá wà ń bẹ̀. àwọn bàbá wa tí wọ́n jẹ́ olórí gbogbo mùsùlùmí lọ́yọ̀ state Alhaji wa Kùlẹ̀sán ni wọ́n bẹ láàrin wa so wọ́n ní gbólóhùn kan sí méjì ìyẹn náà ni ó jẹ́ kí astop kọlọ̀bà lè kọlá kọ́ bá ní sàlẹ̀kọ́ dáadáa wọn kọlọ̀kọ́ látọ̀kan sọ rẹ̀ kọ́ọ̀lá gbọ́nà subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Alhamdulillah. Allahu akbar. Alhamdulillah. Àmín. Nígbà tí àwọn àdáyébá ìjà àkọlé sáré bàbá wa jẹ́ àwọn mùsùlùmí ọ̀rẹ́tì ní Ọ̀yọ́ sí kí wọ́n jẹ́ pọ̀ ní ìtọ́nà àkọ́jú fún ọ̀rọ̀ tó ti pẹ́ nígbà kan tí wọ́n ti wà láàrin wa. Àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àgbáyé tí bàbá wa lọ́tọ̀ ọmọ alága náà ti sọ fún wa tẹ́lẹ̀ ṣùgbọ́n káàdùn àǹfààní tó wà ní pẹ̀lú wa kó tó wá di pé wọ́n jókòó àwọn mùsùlùmí wa Sulaiman Ibrahim Ẹ̀sàkè tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ kan wà tí wọ́n sọ fún wa wọ́n sọ fẹ́ tàjọ jókòó pé mo fẹ́ kọ́mẹ́ǹtì kan lórí ẹ̀ wọ́n sọ̀rọ̀ débi pé Rasulullah Muhammad Sallallahu alaihi wasallam. wọ́n sọ fún wa pé àsìkò kan bọ̀ tó jẹ́ pé ọmọ yóò máa là ní bàbá lọ́wọ́ pé òjò tó ń fẹ́ rí tó sì jẹ́ pé ó ti ṣe wọ́n sọ fún ọ pé ó ti ṣẹlẹ̀ Abdullahi Adékọ́lá gbogbo wà ní òǹdẹ̀lẹ́rìí tó rọrùn tó fẹ́ sọ yìí níjọ́ sáré tó kọjá lọ́hùn sáré ilé ẹ̀kọ́ tó lọ lọ́hùn brọ́dà wa kan sì mọ̀ lọ́dọ̀ ọkọ̀ wọ́n wà ní Genesis sọ̀rọ̀ jẹ́ mọ̀ pé ọdún tó wà mẹ́ tó bí bí ìfẹ́ta so ọdún tí táwa lò àwọn àfà torí pé engagement ẹ̀ tó ti gbáyé kan ní ìsọ̀fà àwọn ọmọ mi sí dàsìkò pé kò sí ìdájọ́ tí ń jẹ́ engagement nínú fámìlì wa pé a sì ìyàwó àwọn àti engagement kò sí tó jọ. So ibi tí wọ́n ti wá lọ wọ́n òdìdè tó tóbi yẹn ọmọ tó fẹ́ sí ìyàwó ń bẹ̀ àtọkọ wọn jọ àgbèrè báwọn ṣe engagement. Wọ́n á ní wọ́n bẹ̀rẹ̀ program láago mọ́kànlá àwọn àfáà dé títí àgọ́ mọ́kànlá kò náà àfáà tó dé.
ọmọ yẹn wá fi pé àwọn ti pé àwọn ẹlẹgẹmẹtì so àwọn ẹlẹgẹmẹtì ṣáájú àwọn àbáàdì ọmọ bá yarí fún bàbá rẹ̀ lọ́wọ́ pé ẹlẹgẹmẹtì lòun kọ́kọ́ sí kí àwọn àbáàdì tó sì di àwọn àbábá ní kò sí tó yọ àwọn àbáàdì ló kọ́kọ́ sí fún wa ọmọ yẹn má bẹ̀rẹ̀ ní sunkún nígbà tó bẹ̀rẹ̀ sí ní okùn sunkún bàbá rẹ̀ bá lọ bẹ̀ pé ó dájú àwọn ẹlẹgẹmẹtì wá sí mo gbọ́dọ̀ ń ṣẹlẹ̀ yìí àwọn ẹlẹgẹmẹtì wọn ò bẹ̀rẹ̀ sí ìdá wọn ò parí sí ìdàgbò mẹ́ta àwọn àbáàdì tó kù wọ́n náà wọ́n ní jẹ́wọ́n àbáàdì irú tiwa wọ́n sì tó aago mẹ́ta adébọ́lá tó ọmọ àmẹ́ aago mẹ́ta ni àwọn ẹlẹgẹmẹtì kí níbi tọ̀dọ̀ ti wá o àwọn tó lọ rọ́ọ̀mù láyé ni wọ́n tó bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ bàbá yẹn tún lọ bẹ ọmọbìnrin yẹn ní ogún wa wà ń kó àǹsàlẹ̀ àárín yìí lọ yẹn dáadáa díẹ̀ tó lọ́ọ̀rù ti láàbọ̀ ọ̀gá tó fẹ́ fún wa so àwọn kẹ́yìn ti ṣẹlẹ̀ bọ́ọ̀rù kó ṣàlẹ̀ fún wa bàbá wa aláìsàn ti di wọn àlejò àwọn tá a bá ṣe lóko yìí bẹ́ẹ̀ náà láti lóko ṣùgbọ́n àwọn àkọ́jú sí wọn àwọn ọ̀dọ́ wọn ti àlejò ìgbàdà. rárá lọ́nẹ́sẹ̀ tí wọ́n máa gbọ́ tó fẹ́. ok wọ́n ní káwọn sílẹ̀ nígbà náà. Ẹ̀mí kíkún fún bàbá, àlàáfíà fún bàbá, àránṣẹ́ lọ́pọ̀lọpọ̀, gbogbo ìgbà kára ó dẹ̀ yìí gbẹ́dẹ́múkẹ́ ìlà. Kọ́dà adúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. Atúndúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. Atúndúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run bá tí ó ṣe àánú wa. Ọlọ́run bá tó ní fọ́ńtò ní ayẹ́dà mọ́tì. Okùnrin jẹ́ ti dìgáàsì. Òru náà kì í máa rú fi pàtàkì àti lóka òmìnira. Ọlọ́run bá ló sọ òkú náà. Sallallahu alaihi wasallam. Èyí ló tó dáa jù. Ẹgbẹ́ ẹgbẹ́ ilé dáa gbogbo. Ilé ẹ̀mí dáa. Ẹ̀rọ máa kọ àìdá fún àwọn èèyàn. Láàyè ní ọwọ́ ní wà tákùn mí kún ummati yaduna ila al-khair wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun. Náà la jókòó tì kó máa wà nínú yín àwọn tí wọ́n máa pe àwọn èèyàn síbi dáadáa tí ó sì máa kọ àìdá fáwọn èèyàn wọn láwọn ẹni ó ṣoríire o Ọlọ́run jẹ́ á ṣoríire ìyẹn ni àfẹ́sà òkè ń ṣe káàkiri pẹ̀lú gbogbo àwọn àáfàá wa yòókù kọ́lọ́run kó jẹun ó pẹ́ fún wa kọ́lọ́run kó san wọ́n lẹ́san dáadáa. ẹ rí ó ń pé ọ̀rọ̀ sọ nígbà tí àwọn kan lo Ògbómọ̀ṣọ́ ẹni tó yẹ kí wọ́n lẹ̀ ló kó ọ̀rọ̀ tí wọ́n bá rí gan nígboro bí ẹnìkan kan ọba sílẹ̀ kí wọ́n fọ́ létí lọ́bọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn kan wá kóra wọn jọ wọ́n á ní lórúkọ bàbá wa Mọ́ríkàsì Agége ṣé bàbá tiẹ̀ ń gbọ́ wà láyé ṣé máa tẹrí bá fọba ẹ̀ ń pè é sọ ni àwọn bàbá tán jẹ́ ìmọ̀ tán wá bí àwọn ọmọ tí wọ́n ṣe ìmọ̀ yẹlẹyẹlẹ rádaràda. Ghana brothers wa Abdulwahab Oyedokun ó pè mí láti Abuja onílẹ́gà director of legal ní ọ̀dọ̀ olóyèdè ní JAMB. Ó ní òun gbọ́ pé wọ́n ń dákọ̀ ìmáàmù Ìbàdàn ìmáàmù kìnnì kankan kan ní wẹ́ ìmáàmù Ìbàdàn kò lójú kòkòrò àmọ́ àwọn èèyàn lè kó bá ìmáàmù Ìbàdàn gan fún rẹ̀. Nítorí sọ ni pé káwọn bàbá mo ní mi mo sọ pé Ìbàdàn ìmáàmù ọmọ ń pa rẹ̀ ẹ ṣe sùúrù wọn àmọ́ kí ni wọ́n ti wọ́n sọ fáwọn ọmọ ń pẹ́. Ṣé wọn lẹ́nu ni ṣé wọn ò ní àwọn ọmọ tí wọ́n lè pé ìtì ẹ̀ ń lọ ṣe yá àmọ́ ń pa rẹ̀ o ẹ̀yìn ẹ̀yẹn jájọ ṣe àkàyèwò. Bàbá mi ti gbọ́ bẹ́ẹ̀. Sọ́sí abá ni ẹ jáde tọ́gbọ́n ni ẹ jáde tí wọn ò ní rìfú jẹ wọn ò ní bá wọn wí bẹ́ẹ̀. Mo ti dá ìmáàmù Ìbàdàn yọ bí bàbá ọba rí bẹ́ẹ̀ pé ó rí bẹ́ẹ̀ bàbá ò lójú kòkòrò owó bọ̀ bàbá ọmọ àwọn èèyàn bá wí
èèyàn láti burú díẹ̀ téèyàn bá burú díẹ̀ ayé ó bàjẹ́. mo ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń dá akọ́hún páwọn náà rán wọn tí ọba Ògbómọ̀ṣọ́ bá fún 1 million tí wọ́n pé 50,000 láti bàbá ẹ̀ kò ní dún mọ́. ìta ayé fi ń bàjẹ́ nù kọ́lọ́n kó ṣàánú wa o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ já àfa àtàwọn náà tó ọjọ́ ọmọ kéwì Ọlọ́run níjà bọ́ ọmọ bú o. Àmín. ọmọ tí ó bá a ló kọjá Ọlọ́run níjà bú. mo ń sọ nípàdé kan alága wà ń bẹ̀. mo ní wọ́n ní Jubrili Àbùsí Dọ̀tun Sànúsí pé wọ́n ní òṣègbọ́ mo ní wọ́n ní pa àyàn lọ́kọ̀ yí pé kó lọ ṣe sùúrù ó ti tètè jáde gbogbo ọwọ́ rẹ̀ wọ́n gbà kí wọ́n á tó kú òlé nìsí ara tó jẹ́ pẹ́nu àwọn ọmọ ìkílẹ̀ tí ń korúkọ ẹ̀ àwọn mk àwọn wá sọ́dọ̀ mi àwọn á sọ̀rọ̀ yẹn mo á ní mo wí báyìí wọ́n ní hà ní a bá fi hàn mí nínú fóònù níbi táwọn kan ti dìde wípé rìlíìsì tí wọ́n lóyún jù yẹn o kò kọ́ lọ́rẹ́ wọn o àwọn kan pera wọn lóko kan kinní kan Ọ̀yọ́ state kinní kan táwọn ń jẹun bẹ́ẹ̀ wọ́n ní rìlíìsì yẹn sẹ́ mọ̀ kó nǹkan ló sáyẹn ẹ̀ báwọn tí wọ́n bá sáyẹn ìwé tẹ́lẹ̀ náà lọ sáyẹn ẹ̀ ṣùgbọ́n àrí pé kòkó ọbẹ̀ àwọn ọ̀fẹ́ fọ́ ní wọ́n bá jáde mo ní Dọ̀tun Sànúsí nígbà tí ẹ ti ń gbà àwọn ìmáàmù tó ń gbà àwọn àfáà lọ ká mọ́lé nítorí kíni ọmọ tí wọ́n bí sí ìsìláàmù tí bàbá rẹ̀ sì ń bẹ láyé sí ń kírun tọ́wá ní òun ò ṣe ìsìláàmù mọ́ ọ wá fẹ́ ṣe gọ́vùnà nísìn wọ́n ti àwọn fún Jubrila bá a ṣe dẹjúlẹ̀ tí Mákindé tó fi dàrú ọ̀ràn sí alọ́rùn. gbogbo wàhálà ta ní gbódúgbò Ògbómọ̀ṣọ́ ní ìsìlọ́dọ̀ ọba Ògbómọ̀ṣọ́ bí ọba sí bá kí Mákindé bẹ̀ só lè jẹ́ ṣọ̀hún ni. sóò ní án mú ni gbéyàn 17 ló jáde fámìlì òun nìkan Christian òun gan sọ nínú fídíò ìjọba lọ́rẹ̀ jẹ tàbí jẹ pé gbogbo tí wọ́n bá dìbò lé àwọn tí wọ́n bá pèèyàn 10 jọ 9 ọdún mùsùlùmí ni wọ́n. nígbà wọn tí wọ́n jọba òdìkan Christian nígbà 17 ó sì ájò ní lọ mú pẹ̀lú àbòsí tọrọ tí wọ́n kọ́ tù báyìí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò lè sáàyè láti sọ ọ̀rọ̀ púpọ̀ lónìí. wọ́n ní tá a bá pẹ́ láyé àjẹran kó jẹ erin lọ lóye aṣọ díẹ̀ kọ̀rọ̀ méjì náà máa sọ nǹkan tó sọ lọ lágbàáyé. àkọ́kọ́ ibi ni mo ti ń sọ fún yín